tún ti tẹ̀ wọ́n o. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tún ti tẹ̀ kan lára àwọn afurasí tí wọ́n ló ṣekú pa Mohbad. Ibrahim Owódùnní tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Prime Boy tí iléeṣẹ́ ọlọ́pàá kéde pé àwọn ń wá ti fojú hàn lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Prime Boy tí í ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́ pẹ̀lú olóògbé ìlérí olúwa lọ́ba Mohbad ní àwọn èèyàn kan ṣẹ̀sùn rẹ̀ pé àwọn fura sí pé ó mọ̀ nípa ikú ọ̀rẹ́ rẹ̀ Mohbad. Lẹ́yìn ẹ̀sùn náà ní iléeṣẹ́ ọlọ́pàá kéde fún aráyé pé àwọn ti gbìyànjú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti ké sí Prime Boy pé kó yọjú sí àwọn àmọ́ tó fà kékọ́rí láti yọjú. Ìdí sì rèé tí iléeṣẹ́ ọlọ́pàá fi padà kéde rẹ̀ síta ní ọjọ́rú Wednesday pé àwọn yóò fún ẹnikẹ́ni tó bá mọ ibi tí Prime Boy wà ní ẹ̀bùn owó tí ó tó mílíọ̀nù kan náírà. Àmọ́ ní òwúrọ̀ ọjọ́ kejì tí ìkéde náà jáde tí í ṣe ọjọ́bọ̀ Thursday ni Prime Boy fúnra rẹ̀ fojú hàn síta pé òun ti ṣetán láti lọ fara òun kalẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá tó kéde pé àwọn ń wá òun. Prime Boy ọ̀hún wá sọ pé irọ́ ńlá ni pé àwọn ọlọ́pàá ti ránṣẹ́ pé òun ní àìmọye ìgbà tí òun kò dáhùn. Prime Boy ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ nínú fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí iléeṣẹ́ ìròyìn TVC ṣe fún un kó tó di pé ó fara rẹ̀ sílẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà Prime Boy ní irọ́ ńlá ni pé àwọn ọlọ́pàá ránṣẹ́ pé òun kò sì jẹ́ wọn. Ó ní láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ikú ọ̀rẹ́ òun ti ṣẹlẹ̀ ni òun ti fẹ́ gbéra láti yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá fúnra òun. Ó ní báwo ni òun ó ṣe gba ìwé ìpè láti iléeṣẹ́ ọlọ́pàá tí òun kò ní jẹ́ wọn. Ó ṣàlàyé rẹ̀ pé kí wọ́n tó ní àwọn ń wá òun gan-an ni òun ti fẹ́ yọjú sí wọn láti lọ ṣàlàyé ẹnu òun nítorí níṣe ni àwọn èèyàn ń fi ẹ̀sùn kan òun lọ́nà àìtọ́ pé òun mọ̀ nípa ikú Mohbad. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn èèyàn kan ló gba òun nímọ̀ràn pé kí òun ṣe sùúrù ná kí òun ó má ti yọjú sáwọn ọlọ́pàá títí táwọn ọlọ́pàá fúnra wọn yóò fi ránṣẹ́ pé òun. Ó ní ìmọ̀ràn náà ni òun dúró dè kó tó dé etí gbọ́ òun pé iléeṣẹ́ ọlọ́pàá kéde òun gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá. Ó ní níṣe lòun bá àárọ̀ òun lórí ìkànnì ayélujára pẹ̀lú àkọlé pé àwọn ọlọ́pàá ń wá òun. Onírúurú àwọn èèyàn sì ló ń pe òun pé àwọn ọlọ́pàá ti kéde ẹ̀bùn owó mílíọ̀nù kan náírà fún ẹnikẹ́ni tó mọ ibi tí òun wà. Prime Boy ní níṣe ni ẹnu ya òun lórí ìkéde òun tí jìnnìjìnnì sì dàbò òun pẹ̀lú. Ó ní báyìí ni òun ké sí agbẹjọ́rò òun tí òun sì fi ìṣẹ̀lẹ̀ náà tó létí. Ó ní bẹ́ẹ̀ ni ẹbí àti agbẹjọ́rò òun fi òun lọ́kàn balẹ̀ pé kò ní sí ohunkóhun tí yóò ṣẹlẹ̀ sí òun níwọ̀n ìgbà tí òun kò mọ ohunkóhun nípa ìṣẹ̀lẹ̀ ikú Mohbad. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó náà ti wá fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé Owódùnní Ibrahim Olúwatósìn tí ọ̀pọ̀ mọ̀ sí Prime Boy ti jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ Thursday ló kéde rẹ̀ bẹ́ẹ̀ pé Prime Boy tí àwọn fi ìpè síta pé àwọn ń wá lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án nípa ikú Mohbad ti wá jọ̀wọ́ ara rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ṣe lálàyé lójú òpó ayélujára Twitter rẹ̀ pé ní kété tí ó jọ̀wọ́ ara rẹ̀ ni àwọn ti fi sí àhámọ́ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti àwọn ìgbésẹ̀ mìíràn tó yẹ láti ṣe ìwádìí lórí ikú Mohbad. Prime Boy nínú ọ̀rọ̀ tiẹ̀ wá tara pòrò pé ó ya òun lẹ́nu pé ọ̀pọ̀ èèyàn tí kò mọ bí òun ṣe jẹ́ sí Mohbad ló wá ń fi ẹ̀sùn kan òun pé òun mọ̀ nípa ikú ọ̀rẹ́ tímọ́tímọ́ òun. Prime Boy ní òun fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá ó ṣe àwárí ikú tó pa Mohbad kí wọ́n ó sì ṣe ìdájọ́ òdodo lórí rẹ̀. Prime Boy wá kásẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ báyìí pé ohun tó pamọ́ lójú ènìyàn kedere ni lójú Ọlọ́run ọba àbí.